Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin gidi ẹ̀yin pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Jesus don't have Jesus one. Wait, at the end of the day, no, Jesus is not cooking so. We want him to cook so they are cooking here. I want to evidence. He also has his own evidence. I asked him, I said, wait, Naira Marley, right? Ǹjẹ́ orí platform yìí kọ́ lẹ́nìkan ti wá sọ̀rọ̀ Naira Marley? Báwo ló ṣe sọ̀rọ̀ Naira Marley tí mo fi gbà lẹ́nu ẹ̀ o? Ta ló rántí ìjọ yẹn tó ní kí ló sọ náà? Mo sì máa rántí. What is crazy about everything? The guy was explaining with evidence. About VDM. Karimo has posted the video you're missing to you. Benjamin, Karimo has posted the video you're missing to you. Are you sure? Boss Lati, today is Mohbad's birthday. Let's celebrate him. Mohbad, okay. Today is Mohbad's birthday. Mohbad, ilẹ̀ pa mọ́ra mi ṣá. Mọ́lá tí ẹ ká sùn. Bóòní. Èmi mọ reason tí omi yalé àgbàrá ya shop. Èmi mọ reason tó ti fi lọ sáré post fídíò yẹn. Mi dà pé Yomi fún yín tá wọ́n sọ pé kọ́n máa ti jẹ́ kọ́n rí àzì kọ́n máa sọ̀rọ̀ lé lórí kọ́n máa ṣe. Torí yẹn ló fi lọ post fídíò yẹn kì í ṣe nǹkan méjì. Òun bìlì kò fẹ́ bà evidence jẹ́. That's the reason why tó fi lọ post yẹn. O get here. Wàláì, ìtàn kan tí mo ṣe love ẹ nìyẹn. You got it straight away. Nítorí pé mo ti sọ pé ó ti wà lọ́wọ́ mi yẹn lásán. Kó ṣàfẹ́ gbé first, kó fẹ́ wà in control. Ó ń wá. Exactly, but ìdájí ló gbé síta orí mi láago. Mo ní pé ọmọ yìí ó kàn lára bọ̀dá láti ní ṣá. Ó ṣàbẹ̀ kó jẹ́ òun nìkan lòun máa ṣàgbé fọ́ọ̀sì òun nìkan ọ̀dọ̀ òun ni kó ti jáde. Mo rò pé ọmọ yìí ọmọ burúkú ọmọ kọ́mọ ni. Honestly, Karimo lè jèrè o. Ọlọ́run kò wá justice kankan mi get ara mi látàárọ̀. Àwọn èèyàn dẹ̀ ṣe ń bá ń sọ̀rọ̀ lánàá. Wọ́n ní àbúrò láti ẹ má fẹ́ anybody o, ẹ má ṣe kiri. Bọ́ èmi mi sọ fún mi pé ọmọ yìí máa ju kiri sister since tó ti wà lọ́wọ́ ẹ̀. Ó wá pín ẹ̀ẹ́lẹ̀ káàkiri. Àbọ̀ èmi mọ̀ pé Ọlọ́run máa fi Karimo ṣẹlẹ́yà o. Ó máa fi ṣẹlẹ́yà gidi, ẹ̀sìn gidi. Ọmọ yẹn ó mọ̀ kankan, ó mọ̀. Òun ni nọ́ọ̀sì yẹn. Ẹ gba kíní yẹn lọ́wọ́ ẹni tó sọ pé wọ́n fẹ́ bá wo ìgbà tó wọlé àti ìgbà tó jáde immigration yẹn. Ká mọ̀ bóyá ó wà Nàìjíríà àbí kò sí Nàìjíríà. Ibi tẹ́sí ẹ̀ ti máa yọ nìyẹn. Èní ni postmortem birthday Mohbad. Ẹ jẹ́ ká celebrate ẹ̀. Ó dá kí wọ́n máa ṣọ́yàn bá rìn ní orí social network. Karimo ń ṣèyàn rárá àti rárá. Kò tó wá ráwọn èèyàn gidi lẹ́yìn ẹ̀. Ibi tó bá ti àwọn yẹn sí ibẹ̀ náà ni wọ́n. Ẹ̀kọ́ bọ̀ ṣíṣì tó ń fún wọn ní alátẹnujẹ ni wọ́n. Káwọn náà kọ́kọ́ ọmọ wọn kọ́ wá bó ṣe ń dí. Mo rí fídíò kan náà tó bú bàbá. Mi mọ̀ kó tí ń bú bàbá náà. Èmi ò mọ̀ kó tí ń bú bàbá. Gidi. Ó ń ka lára gan o. A ó dùn. Nǹkan tí Yomi ṣe fún tó bá rí Yomi ó lè fìbọn pa Yomi. Tó bá pa Amẹ́ríkà ní Yomi á kọ̀ shoot Yomi dànù ni.
tẹ́ bá rí bó ṣe ń gbé Yẹ̀mí Yọ̀mí ṣépè ọmọ yẹn ò ṣọmọ gidi mi mọ kan tó fẹ́ gangan I don't know ó ní nǹkan tó hide she's hiding something her own is too much if you don't want justice you stay aside. Yeah, lo. Something that I'm saying that I'll keep saying it. Most of me, she's just trying to protect her image. Only God don't try to protect. There is something she's trying to protect for. Ṣáwọn tó wà lẹ́yìn ẹ̀dẹ́ ṣe wà lẹ́yìn ẹ̀. Wàláì gbogbo pátá ló gbé bàbá ṣépè, wọ́n gbé yín ṣépè, wọ́n gbé sísá kọfí ṣépè, wọ́n gbé díje ṣépè, díje yẹn ló ṣe ẹ̀kọ́ di. Lẹ́yìn bàbá báyìí díje ló kàn, lẹ́yìn díje ló kàn yìí, lẹ́yìn yín ló kàn kọfí. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin wọ́n. Latisneh, ẹ jẹ́ kó máa ṣépè lọ, ẹ jẹ́ kó máa ṣépè lọ. As long as tí yóò bá ti wúwa èpè ò lè jayọ. Torí pé ó ti wà lọ́wọ́ yín gangan ni problem deputy get ẹ̀. She was, how will I put it? Kò really ní issue pẹ̀lú pé wà lọ́wọ́ Yomi. Ẹ máa rí pé láti tó ti wà lọ́wọ́ Yomi kò sọ̀rọ̀ much. Ó ṣáà ń tara náà ni. Bẹ́ẹ̀ ti ṣe sọ pé Mr. Yomi ti send ẹ̀sìn yẹn báyìí. Ìṣòro ti bá. But the body language, ìyẹn á rí ìdẹ pé she's disturbed. Nǹkan kan hit her up, and until she says it àfìgbà tó bá come out tó sọ nǹkan tó ń ṣe gangan ọ̀tá àṣírí bá tú ló tó máa gbádùn. a máa wá continue láti bẹ̀rẹ̀ sí ní analyze gbogbo ọ̀rọ̀ tí Karimo sọ láti lẹ̀ gbogbo fídíò tó lòun ṣe ó sọ pé òun wà ní orí fídíò òun wà lórí kọ́ pẹ̀lú Wùmí fún kan láti àárọ̀ títí dalẹ́ òun prescribe oògùn tí Wùmí máa lo injection tí Wùmí á lò fún Mohbad ipò òun lòun prescribe ẹ̀ ìfún Wùmí gbogbo bí wọ́n ṣe gún Mohbad pa gbogbo injection ikú tí wọ́n lò fún Mohbad Karimo lòun prescribe ẹ̀ fún Wùmí láti lò fún Mohbad. Ẹ káàsán ẹ mọ nǹkan tó dùn jù gbọ́dọ̀ láti ni pé ọmọ dámì yẹn ti jẹ́wọ́ só ti yé yín tó bá fa ọ̀rọ̀ yẹn tó bá dẹ̀ tora wọn ó máa padà kan wọn àkàbúrò rẹ̀ só ti nǹkan tó ń bí ènìyàn gan nìyẹn ẹni sùúrù ṣẹ́rí nǹkan tó kàn tó ń dùn ó ní nǹkan tó fẹ́ ṣe rí pé látijọ́ tí mẹ́sẹ̀jì yẹn ti dọ́wọ́ bọ̀dá Yomi ẹ rí gbogbo ṣò tó ń sùn téégún nígbà yẹn báyìí 3 days ní ìròpó fojú kan run tẹ bá notice body ẹ kò sùn ariwo fake ni kò kọ kíní kan kò gbádùn rárá tẹ bá notice ẹ dáadáa bọ́tọ̀ ọlápọ̀ ọmọ yẹn ti takú ó ti dọ̀rọ̀ court ọmọ yẹn ti jẹ́wọ́ pé kì í ṣe mí o wọ́n parọ́ ọmọ mi ò ń jẹ́wọ́ fọlọ́pàá ń tòótọ́ but kì í ṣòun wọ́n ti ní problem láàrin wọn bẹ̀yẹn so nǹkan tó ń ṣe gangan nìyẹn òun dẹ̀ ló líìkì fídíò yẹn sọ́dọ̀ àwọn tèmi ìgbà tó pé ọmọ yìí ti release díẹ̀ ó dẹ̀ ti bá Yomi sọ̀rọ̀ òun ló sáré gbé fún wọn káwọn yẹn lè tètè lọ ti ọmọ yẹn mọ́lé kán gbọ́rọ̀ yẹn kó lórí àdúrà òun ló ṣiṣẹ́ yẹn wọn òun sọ fún yàn òun ló ṣiṣẹ́ yẹn gbogbo iná ọ̀dẹ̀ tí ì jó iná Ọlọ́run ọba ẹlẹ́dàá Mohbad yóò fi iná bà yóò jẹ́wọ́ nǹkan tó náà kópa nínú ẹ̀kú ẹ̀ so torí ọmọ yẹn ni. ẹ̀dùnà kí lẹ wá ń sọ ń pa ti tèmi sì tẹ ní ó ń bú èmi èèyàn bú bàbá èèyàn ó ń bú bàbá á wá dùn èmi pé èèyàn kan ń bú èmi. èyí tí wọ́n sọ pé bàbá èèyàn tú àṣírí ìyá ẹ̀ èèyàn bú ìyá ẹ̀ ó fi ìyá ẹ̀ṣẹ̀ sí. àwọn tí a ti kọ́kọ́ sọ yẹn tẹ́lẹ̀ èèyàn tú àṣírí ìyá ẹ̀ ó lọ ìyá ẹ̀bí ẹni lọ ẹ̀rọ lọ. èèyàn fi ìyá ẹ̀ṣẹ̀ sí àgbáyé. á wá dùn èmi ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ lórí social network. kò lè dùn yín kò dùn wá bọ̀ǹkan tẹ́ àwa ń sọ ní pé ó ní motive kan tó ń ta lára tó fi ń ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tí kò bá wà involve ní killing ó ní má ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ wò wí tọ́wọ́ ń jà ní láti ẹni sùn sẹ́yìn kan yóò wà níláyìn ó ti jáde
ó ti kọ́kọ́ jáde nígbà tọ́wọ́ yẹn ọkọ̀ ṣẹlẹ̀ ó ní pé kó ọkọ̀ ìyàwó yẹn jáde tí ọmọ Yorùbá yẹn ní infection òun lòun ń prescribe oògùn ẹ dẹ̀ ti mọ̀ pé ní ìsinyìí àwọn èèyàn ò fẹ́ relent lórí ikú tó pa ọmọ yẹn ó dẹ̀ ti mọ̀ pé tó bá fa gbòòrò wọ́n máa fa gbọ́ máa béèrè pé ṣé kí ló yẹ tó fi ṣó diagnose ẹ̀ ètò according to their profession o báwo ló ṣe máa prescribe oògùn fẹ́ni tí ò diagnose tó mọ̀ nǹkan tó ṣe doctor ni ẹ́ ṣé o ti test ẹ̀ o ti mọ àrùn tó ń ṣe tó gbá ọkọ yẹn ló ń tẹ̀ láti protect bọ́ ẹ mọ̀ pé tẹ́lẹ̀ ó dáa ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa ọ̀rọ̀ ẹnu tá a bá fẹ́ sọ báyìí bíi pé kókó orí nǹkan kan dájú kó tó máa sọ you don't have to just come out and start ranting so people will be asking her now pé oníwọ̀n ló ń prescribe oògùn fún ṣé o test ẹ̀ àrùn wo ló ń ṣe kí ló ṣe tẹ́ fi ń prescribe oògùn fún gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ lọ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ when it gets to that stage gbogbo àwọn nǹkan ẹlẹ́yẹ káwọn legal team kí wọ́n ṣe oògùn wo ló fún kí ló ṣe kí ni wọ́n pè fún pé ó ṣe tó fún ó tó prescribe oògùn ṣé dọ́kítọ̀ ni. Karimo ti da gbogbo evidence ọwọ́ ó ti yin gbogbo evidence ọwọ́ ó ti yin tán ó ti yin gbogbo evidence ọwọ́ ẹ̀ tán so wá ń jáporo. Kò sí nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́. Kò sí nǹkan kan mọ́ tó fẹ́ fi jà wèrè ló kù ló fẹ́ fi pọ̀ tiẹ̀. Ó kàn ń já bíi àgékù ejò ni ó kàn ń já yàmàyàmà káàkiri. Kò sí nǹkan kan lọ́wọ́ àwọn olórí búkọ́ lọ́dẹ̀ ń tẹ̀lé náà lọ́pọlọ. sẹ́rísà ní ìjẹta uncle Yomi sọ̀rọ̀ pé tó ń bẹ àdúrà pé come out àwọn á dáàbò bò ẹ́ àwọn á mọ̀ báwọn ṣe máa cover ẹ̀ wípé ẹ fi ọmọ yìí sílẹ̀ tó ń ja poró kí ni sọ́ra pé Karimo kọ́ ló ń fún wọn ní oògùn pé ẹ lò báyìí fún bóyá kìíní yẹn ó stop ẹ̀jẹ̀ yẹn ó stop títí ọmọ yẹn fi dákẹ́ mọ́lẹ̀ ẹ ti understand ó ṣeéṣe kó ló ń fún wọn pé ẹ lè ṣe báyìí bóyá ẹ̀jẹ̀ yẹn máa stop bóyá kìíní kan máa stop tó ti yẹ yín torí máa yẹn ń jẹ́ kó yí àdúrà pàdúrà tó bá jáde ìrànlọ́wọ́ ń bẹ fún ẹ tí mo fẹ́ ṣe fún ẹ sọ̀rọ̀ ìwọ ló bá mi sọ̀rọ̀ ìwọ ní nǹkankan bó ẹ mọ̀ pé ẹ fẹ́ kí gbogbo yín jẹ́yà ọmọ yìí ń jáporó mọ́lẹ̀ẹ́lẹ̀ ọmọ yìí ń jáporó mọ́lẹ̀ẹ́lẹ̀ tẹ́ fi wò ó tó fi dákẹ́ so kìíní a máa pín ni wọn torí wọ́n ti rí pé máa yí ó ń sọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kò sí bọ́n ṣe lè so definitely bọ̀dá láti bọ̀bọ̀ tí wọ́n mú sí station yẹn ti jẹ́wọ́ ní kóòtù wípé òun kọ́ lòun dípò òun parọ́ ni. ó ti jẹ́wọ́ ní kóòtù lòun kọ́. kíkẹ́ bí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Mohbad iṣẹ́ bí ó máa kọ́ ògbà àwọn èèyàn lọ́gbọ́n ẹlòmíì tó bá ti ní anybody tó ti jẹ́ bí nọ́ọ̀sì nílé ẹ̀ àkà kó ṣe property wọ́n máa pe ẹni pé ara òun ò yá kó fóun lóògùn ẹni tí ò test ẹ tí ò mọ̀kan tó ń ṣe ẹ tí ò ṣe doctor tẹ́ẹ̀jọ wà níbì kan náà at the same time gbogbo kíní yẹn ó pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin yẹn gbogbo tẹ́ẹ̀ kí wọ́n gbé lọ sí hospital gbogbo àtẹ́ kọ́ gbé lọ sí hospital àwọn ò gbé lọ sí hospital wọ́n fún ní home treatment ni ẹni tí wọ́n diagnose tẹ́ẹ̀ gbé lọ sí hospital. Karimo ló jẹ́ kó máa fún ní home treatment. So ṣé o pé bóyá ní sense ni kò ń ṣe gbogbo a ní sense now so gba nǹkan yẹn ló ń try láti cover up home treatment tí wọ́n fún. síríǹjì tí wọ́n bá níbẹ̀ táwọn ìyá Mohbad bá nílé ṣé nọ́ọ̀sì ni Wùnmí ni tó fi ní síríǹjì ní ọwọ́ nínú ilé use one níbo ló ti rí òun náà ló ní kó lọ rà á ló sọ pé báyìí ni kó ṣe òun ní ẹni tí òun kọ́ṣẹ́ nọ́ọ̀sì tó ní kó máa inject èèyàn. ẹ jẹ́ bá ń share ẹ bá mi share jọ 10 people should share this show to 10 people 10 people should share this show to 10 people. tẹ́rí bí wọ́n ṣe lè gbé lọ ó ṣeéṣe pé tí bọ̀bọ̀ yẹn ti wound ó pọ̀ gan kò sí wọ́n ṣe máa gbé tí ọlọ́pàá ò ní akílẹ̀ ṣe báyìí so náà fi ń tọ́jú ẹ̀ àti pé gbogbo àwọn tó wà ń sọ̀rọ̀ àǹdí yẹn gan wọ́n ti fá òkú tó bá dákẹ́ owó rẹ̀ o dúkìá á jẹ́ ti tàwọn torí tí ò bá rí bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa wòyàn tí ó máa japoró nílẹ̀lẹ̀ tó fi adákẹ́ mọ́lẹ̀lẹ̀ ìwọ àbúrò wà ń bẹ̀ ìwọ ẹ̀gbọ́n wà ń bẹ̀ gbogbo wọn náà Ọlọ́run máa mú o gbogbo wọn náà máa ṣẹ̀wọ̀n gbogbo wọn pátá náà máa ṣẹ̀wọ̀n. èèyàn sick tó yẹ pé sickness ẹ̀yẹn pọ̀ láti show bí wọ́n ṣe ń sọ ni tó pọ̀ gan ni wọ́n yẹ pé èèyàn bleed ẹ̀jẹ̀ máa lápẹ́ kò máa ń ṣe omi kéèyàn máa bleed kẹwàá náà gbé lọ sílé láti lọ ṣe kí iṣẹ́ láti lọ súnjẹ ni àbí láti lọ faṣọ bàbá I don't understand immediately tó bá yẹ pé nǹkan tó ṣẹlẹ̀ ní show yẹn lóòótọ́ o tó yẹ pé ọwọ́ yẹn pọ̀ ni hospital ni straight and a lot of multitude is there they will not allow them to take him home so definitely when they get home something happen and then tó dẹ̀ ti ní small injury tó dẹ̀ ní pé ó wà hypertensive so kọ́kọ́ ṣẹlẹ̀ tí wọ́n ń hide tẹ́ pé wọ́n fẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ bóyá àdè long gone ó rò pé tó bá gbọ́mọ yẹn lọ sí hospital àwọn ọ̀rọ̀ yẹn máa leak out ló bá fi fún ní treatment inú ilé treatment yẹn kò bá nǹkan tó ń ṣe ọmọ yẹn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó possible kó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So now she's trying to hide herself because maybe she's the one that prescribed the medicine for them that they are using. Because kì í ṣe doctor, kì í ṣe nurse.
ọmọ wíwí ẹ̀ wá gbé lọlé who does that gbogbo wa náà ìyẹn lára ni wọn náà ká fi ṣúra ara wo bí a lọ síbi kan ní ìsìnkọ́ wá ṣẹlẹ̀ the next thing is hospital so definitely there is something they are hiding that they don't want us to know. ṣẹ́rí ẹ mọ́dẹ̀ ẹ̀já ká gbàgbé ó ti believe pé evidence kankan ò lè jáde ló fi ń búyà ní fi ń bú àbúrò ló fi ń ṣe gbogbo ẹ̀ ó ti believe pé kò sí wọ́n ti clear evidence tán àwọn ò lè ya Mohbad ò lè sọ̀rọ̀ láíláí àtúrà ò lè sọ̀rọ̀ láíláí so ó ti wá bí fún àǹfààní díẹ̀ torí sá. ẹ sọ ẹni tí Karimo tí ìbájá lórí social network. ó sú mi o ṣèyí ò ti búbú yẹn ò tiẹ̀ kàn yàn wọ́n ní ẹni àná lára ń ta ṣé ẹ ti rí yẹn tó wà nọ́mà mọ̀ kó wà nọ́mà mọ̀ látijọ́ tí evidence kékeré yẹn ti jáde wọ́n dẹ̀ kọ́nú ọ̀rọ̀ tó jáde pé Wùmí ti àbúrò ó ti ẹ̀gbọ́n mi ó forí gbálẹ̀ ló kú so yẹn kéèsì ti parí ń bẹ̀ yẹn káwọn ìjọba ṣiṣẹ́ ló kù pé báwo ló ṣe máa kọrú statement yìí báyìí jáde kí lórí tó fi sọ bẹ́ẹ̀ ó dẹ̀ tó fi fídíò tí ń dì ẹ wá ń sọ pé kò gbádùn mọ́ láti gbà yẹn ẹ lọ wò ó dáadáa ẹ rí i pé brain rẹ̀ tó ti forí gbálẹ̀ láti gbà yẹn ló ti forí gbálẹ̀ láì ti ṣubú orí ẹ̀ ti gbálẹ̀ ẹ̀jẹ̀ dẹ̀ ti ta sọ̀pọ̀ lẹ̀ so ẹ wú yàn yẹn ò jọ mí lójú ẹ notice kẹ́ni tó bá ti forí gbálẹ̀ kí ni ò lè wí so kò ní mí ní ìjà rẹ̀. Kí la wá fẹ́ ṣe kí la máa ṣe. ẹ ká sọ sí àwọn ọ̀la sí. but bọ́dà láti ẹjọ́ sà ẹ gbọ́ mọ́ bọ̀ màmá tí ẹjọ́ ẹ gbọ́ ìníkẹ́ play èyí tí wọ́n fún yíyan o ẹ gbọ́ ẹ wò èyí tó play bóyá ó ti ṣe nǹkan kan sórí voice yẹn ọ̀ kó jẹ́ pé bó ṣe rí ni voice yẹn bí ó ṣe rí gangan Karimo torí voice yẹn ó lọ tíkọ́tíkọ́ so ti yẹn bóyá bó ṣe ṣe bóyá ti doctor voice yẹn bóyá kò doctor ẹ bá wo ohun tó play jáde kẹ́ gbé ìwò síra wọn kẹ́ lè sọ fún wa pé ó ti doctor ẹ kò rí bẹ́ẹ̀ o. mi ò kún rí Karimo mi ò rí gbogbo mi ò rí Karimo ti kó lórí page tèmi mama tí kí ló ṣẹlẹ̀. adúpẹ́jàre mú kọ ní kíyìn náà ní ẹkùjọ́ mẹ́ta bẹ́bí tí happy new year àti ìlànà ọdún ẹ ká san gbogbo lé o bọ́dà tí bọ́dà yọ̀ọ́ náà fẹ́ ṣe press conference bọ́dà pé January 15 bọ̀ mo sọ fún wọn pé kán pè yín mo ti ní kán pè yín fúnra wọn wọ́n sọ lórí live wọn lánàá so press conference yẹn ó dẹ̀ máa take a very good shape again so bọ̀ wọ́n máa pè wọ́n máa ṣàlàyé fún ìgbà tán fi bẹ̀rẹ̀ lánàá mo kọ gòkè mo sọ fún wọn ni pé kán pè yín pé kán bá yín sọ̀rọ̀ then èmi fi lọ sí church nígbà yẹn so àráyè conclude so that is that about that. eléégún àbí kí lọkọ ni. kí ló dé frown ojú brala tí ẹ smile now. ní frown ojú yóò smile. Sọ́ní Karimo ń bú mi òun ló kọ́ ní. Karimo á bú mi á wá dùn mí bẹ́ẹ̀ Karimo tó mú ìyá tó bi tó já hòhò. ọ̀rọ̀ ẹ̀ ò yẹ kó jọ yín lójú náà èmi náà ti sọ fún. wàhálà mi ò lè dààmú mi lórí ọ̀rọ̀ Karimo láyé táì máa fi irú òun kọ́kọ́ ló yẹ kẹ́ máa bá ta mo sọ fúnjọ́ tí mo jáde fún mo ní irú ẹ̀kọ́ ni máa bá ta yí ọkọ ẹ̀ because tí má bá ìyá ẹ̀ ta òkè ìyá ẹ̀ kéré sí mi o ti wọ́ ìyá ẹ̀ ńlẹ̀ sí omi ìlè bá ìyá ẹ̀ ta iye ọkọ ẹ̀ tí ó mọ̀ pé òun ò láǹkórí pẹ̀lú obìnrin òfò tó gbé sínú ilé òun la máa bá ta òun la máa kọlà sílẹ̀ ẹ̀kẹ́ iye ọkọ ẹ̀ àtọkọ. ẹsọ ẹni tí ò tí ì bájà lórí social network. kò tiẹ̀ tí ì sí kò sí èmi gan tí kò tiẹ̀ sẹ́ni tó mọ̀ mí gan nínú ayé ó ta sírú èmi kínkínní ẹ̀ sì rí i pé ẹlẹ́tẹ̀ nírú wọn torí ordinarily gan tí Rúmi bá sọ̀rọ̀ yín ṣe ló yẹ kó sọ pé káyìn irú ẹ̀kọ́ ni màmá bá ta ohun tó yẹ kó sọ fún Rúmi nìyẹn ó tún wá gbé mi sórí ìgbà. gbogbo evidence ọwọ́ ẹ̀ ló ti dà sílẹ̀ tán ìbí ó wá. kò sí nǹkan tó tún kù mọ́ kò tún sí nǹkan tó tún kù mọ́ Karimo. ẹ káàsán. tọ́. Daddy, me happy new year, sir. Shinko. Happy new year.
Mo ṣe show ní láìpẹ́ yìí, mo kàn ṣàfihàn everybody ni. O ṣe show. Bẹ́ẹ̀ ni mo ṣe show láìpẹ́ yìí, mo kàn ṣàfihàn everybody ni. But mo ti padà dé sí máa ṣe show mi padà láàárọ̀. Ọmọ ẹ ló jẹ́ pé òun ló máa ń gbìjà mi tí bàbá ẹ bá ti ń gbógun tì mí. Mo nǹkan tí bàbá ẹ ṣe fún mi. Òun ló máa ń gbìjà mi wọ́n sọ pé fún mọ́ ìmú sílẹ̀ ní 2021. Mo rò bó ṣì máa jí i. Ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ̀ ló wá sọ fún mi pé kéèmí máa rò ó pé ìgbàdàn lọ ṣe tó ti wú yẹn tó tún lọ wú yẹn èmi rò bí a tó ṣe gbé lọ sọ́sìpítà ni nítorí ó máa jí padà. Ìwé ẹ̀gbọ́n ló wá fún mi pé wọ́n sì ń la gbogbo ààrẹ ìwé kókó jí ìjọ ìlú àwọn ọ̀pẹ tó tọ̀ ó sì kú. Èmi ni ìyá Mohbad Promise Ayọ̀bámi Emmanuel tó ń pè ní Mohbad. Mo fẹ́ sọ̀rọ̀ nípa 10 years. Mi ò fọmọ mi sílẹ̀ fún 10 years. Irọ́ ni. Àwọn olóparọ̀ ìyá Mohbad yóò fọmọ́lẹ̀ fún 10 years. Ẹ̀yin ará àdúgbò. Nǹkan tẹ́mi náà Mohbad fi ọmọlẹ̀ fún 10 years àbí kò fọmọlẹ̀ fún 10 years. Orí wọn ti lọ. 15 years 15 years 15 years wọ́n fi Mohbad náà o. Ìyá ayé gbé wọn lọ́ngbà yẹn ni. Ìyá ayé wà ní wọn padà. Ìsìn ńkọ́ uncle àti kò fílẹ̀ ńgbà yẹn nísìn ńkọ́ ní tó ṣe ńgbà yẹn náà ló wù wá ń sìn ó ti bó kò sí lọ́mbẹ̀ 15 years not 10 years. Òótọ́ mo ń fi 10 years kọrin. Ó ní òótọ́ ọmọ òun fi 10 years kọrin. Ṣé wọ́n wà ní? Ọpọlọ ìyá Mohbad ti lọ. Ìyá Mohbad bá fún yín ní 40%. Ìyá Mohbad bá fún yín ní 40% pẹ̀lú ọba pàǹpàtà máa ń pa ẹ̀. Bá fún yín ní 40%. Ẹ̀rẹ̀ ń pa ọ́ fáwọn àmì rẹ̀ ẹ̀ yá wèrè ni. Wọ́n pa irọ́. Ìyá Mohbad ẹ̀ pa pẹ́ irọ́ irọ́. Script tó kọ fún ìyá Mohbad ló ń kà. Ẹ máa túbọ̀. Ọmọ kan tó fi 10 years kọrin fún. Mi ò fọmọ tèmi sílẹ̀ fún 10 years. Bàbá wọn ló fẹ́ pa mí. Ó wá sá lọ fún 10 years. Ìyá Mohbad ẹ jẹ́ mú. Ọlọ́wọ́ bá o ìyá Mohbad lè pa mí. Bàbá wọn ló fẹ́ pa ẹ́. Bàbá wọn. Yóò bá mọ fíìmù ṣe. Ìyá Tinubu Bukky Jesse ti fún mi gbẹ́ o. Ó fún mi gbẹ́ o. Ẹ gbà mí o. Ẹ já sí. Bukky Jesse ó fẹ́ pa mí o. Ọ̀sán. Oh God, lọ́mọdé yìí wá kiri. S green. Hello SS. Ẹ máa tún gbọ́ DJ YK o. Mi ò dẹ̀ lọ náà gbọ̀ngbà tó fẹ́ pa mí. Ó fẹ́ gún mi pa ni. Mo sì dúró. Ìgbọ́n ti bàbá mi àti ìyá mi tó kó wá nínú. Script tó kọ fún lọ́kà. Bàbá fẹ́ gún owó wá sá lọ fọ̀ tẹ́lẹ̀. Ó fẹ́ rán bàbá lẹ́wọ̀n. Ìjì ayé fi mí làkàlàkà o. Ìjì ayé fi mí làkàlàkà o. Fi mí làkàlàkà o wọnú igbó lọ. Ìjì ayé fi mí làkàlàkà o. Fi mí làkàlàkà o wọnú igbó lọ. Ìjì ayé fi mí làkàlàkà o. Ìjì